Ẹ tún kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò àgbáyé nílé àti lẹ́yìn odi ara ò lébi mú kí yín o òjòjò oníṣòwò kó má nájà kókókó lára ọ̀tá yín yóò máa lè ṣẹ́ rí lénìí. A ṣàgbéyẹ̀wò Fúnkẹ́ Akíndélé àti Ẹniọlá Badmus. Tẹ́ ẹ bá wò ó dáadáa ẹ rí i pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni Ẹniọlá Badmus àti Fúnkẹ́ Akíndélé láti alẹ́ ayé tó ti pẹ́ ni wọ́n ti ń bọ̀rẹ̀ wọn bọ̀. Àmọ́ ńgbà tó tó àsìkò kan tírélà gbàrin wọn kọjá onígbà pín bẹ́ẹ̀ méjì wọ́n pín gàrí lọ́tọ̀ọ̀tọ̀ ìjà náà sì le náà ní tòótọ́ ìgbà tí wọ́n fi ń jàjà yẹn nítorí pé tí ọ̀rẹ́ méjì tí wọ́n bá wà tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénúdénú tọ́rọ̀ bá wá ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn méjèèjì ẹ rí i pé ìjà tó máa jà yẹn yóò ṣe bí ẹni lágbára díẹ̀. Àmọ́ lónìí nǹkan míì tún ṣẹlẹ̀ láàrin Fúnkẹ́ Akíndélé àti Ẹniọlá Badmus. Ẹ rí wípé Fúnkẹ́ Akíndélé ó ṣẹ̀ ṣe pírójẹ́tì kan ó ṣẹ̀ ṣe fíìmù kan tó milẹ̀ tó kilẹ̀ tó halẹ̀ dáadáa tí wọ́n ń pè ní Everybody Loves Jennifer. Ẹ rí pé fíìmù yìí Everybody Loves Jennifer yìí wọ́n gbé káàkiri sinimá ó sì tà dáadáa. Níbà lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí fíìmù yìí ló ti pa ẹgbẹ̀lẹ́mùkún owó tó tọ̀nà dání dáadáa ló ti pa fún Fúnkẹ́ Akíndélé. About 1.6 billion naira ni wọ́n ti pa lórí fíìmù Everybody Loves Jennifer yìí. Àmọ́ ṣé ẹ wá rí n tó wá ṣẹlẹ̀ láàrin Fúnkẹ́ Akíndélé àti Ẹniọlá Badmus náà ni wípé kí n tó wá sọ ní tó ṣẹlẹ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí àbí àkọ́kọ́ ìgbà tẹ́yìn náà ń darapọ̀ mọ́ orí ìkànnì yìí ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button kẹ́ ẹ like ẹ bá mi share ẹ bá mi pín kó délé kó dóko kó lọ fà dáadáa. In tó ṣẹlẹ̀ láàrin Ẹniọlá Badmus àti Fúnkẹ́ Akíndélé ni wípé ìjà àjàkú akátá ìjà tí ń bẹ láàrin wọn ìjà tó dàbí wípé wọn ò ní parí ẹ̀ láéláé. Inú mi dùn mo dẹ̀ níròyìn ayọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jólólùfẹ́ Fúnkẹ́ Akíndélé àti Ẹniọlá Badmus sí pé ìjà tó wà láàrin wọn tipẹ́ntipẹ́ ọba mi òkè ti bá wọn yanjú ẹ̀. Olódùmarè ti bá wọn parí ẹ̀ o. Wọ́n ti wá ń ṣe gẹ́gẹ́ bí ọmọ ìyá padà. Wọ́n tún ti dá ìfẹ́ tó sọnù láàrin wọn wọ́n ti dá a padà. Ẹ wò ó wọ́n play àwọn fídíò kan fún yín lọ́lọ́kan òjọ̀kan tẹ́sì gbádùn ẹ̀ dáadáa tó fi ṣàfihàn bí Fúnkẹ́ Akíndélé àti Ẹniọlá Badmus bí wọ́n tún ṣe ń ṣe padà lẹ́yìn tí wọ́n parí ìjà wọn tí gbogbo àwọn èèyàn rò pé wọn ò lè parí ìjà mọ́. Bí wọ́n tún ṣe ń ṣe bí ọmọ ìyá bí wọ́n ṣe ń ṣe bí tẹ̀gbọ́n tàbúrò bí wọ́n ṣe ń ṣe bíi pé kò tiẹ̀ síjà láàrin wọn rí. Yóò yà yín lẹ́nu tẹ́ ẹ bá rí àwọn fídíò yìí. Àwọn fídíò yìí ẹ máa wò wọ́n ẹ sì máa kọ ààhin máa play àwọn fídíò yìí pàápàá. Ṣé ẹ mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ yìí ni Fúnkẹ́ Akíndélé ló kó gbogbo àwọn crew tí wọ́n jọ ṣe Everybody Loves Jennifer ó kó wọn lọ sí Ghana Accra ipe kí gbogbo wọn kí wọ́n wá lọ jayé ọlọ́ba nítorí wípé gbogbo wọn ni wọ́n kó ipa takuntakun gbogbo wọn ni wọ́n ṣe bẹ́bẹ́ yàtọ̀ sí bẹ́ẹ̀ nínú fíìmù Everybody Loves Jennifer yìí tó bẹ́ẹ̀ gẹ́ tí gbogbo àwọn èèyàn fi wá ń kan sáárá sí Fúnkẹ́ Akíndélé. Ó wá ń pé òun kan kọ́ lòun ni sáárá yìí bí kì í ṣe gbogbo àwọn tí wọ́n jẹ́ crew òun. Ìdí rèé tó fi wá kó gbogbo wọn tó kó wọn lọ sí ìlú Ghana wípé kí gbogbo wọn kí wọ́n wá lọ jayé ọlọ́ba kí wọ́n jayé orí wọn kí wọ́n chop life of their head. Ẹ wo àwọn fídíò yìí ló ṣàfihàn gbogbo oríṣiríṣi àrà tí wọ́n dá nílùú Accra. Wọ́n jẹ wọ́n mu wọ́n wẹ̀wẹ̀wẹ̀ wọ́n ti oríṣiríṣi ìgbádùn. Ẹ wo ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í sábà dùn lẹ́nu tèmi. Ẹnu ọlọ́rọ̀ náà là sì ti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà là ti gbọ́ pé mo ta. Ó yá ẹ jẹ́ ká jọ gbogbo oríṣiríṣi àrà tí wọ́n dá nílùú Ghana. Ẹ wá má gbàgbé láti click lórí subscribe button kẹ́ ẹ dẹ̀ like kẹ́ ẹ share. Ẹ wá drop comment yín sábẹ́ comment section fídíò yìí kí lẹ̀yin rí sí àwọn tí Fúnkẹ́ Akíndélé tó ń ṣe fáwọn crew ẹ̀ yìí
àti bí ìjà tó wà láàrin Fúnkẹ́ Akíndélé àti Ẹniọlá Badmus bó ṣe rodò tó lọ mumi tó ró wápin tínú tiyín náà bá dùn sí ẹ máa bá mi click lórí subscribe button yẹn kẹ́ ẹ̀ dẹ̀ máa like kẹ́ ẹ̀ máa share.